ibo lààbò tó péye wà bí wọ́n bá bẹ́ ondidi inspector lórí fẹ́ù láì sórí adìẹ. ẹ ǹlẹ́ gbogbo ẹ̀yin tí ẹ mèdè gbọ́, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ gbogbo olóye ọ̀rọ̀. Ìṣọ̀wọ́ onílàákàyè pátápátá tí ń fetí balẹ̀ gbọ́rọ̀ mi, ẹ kú dédé wòyí. Àṣé ọjọ́ kan là á joyin, ọjọ́ kan là á jàdò. Ọjọ́ kan ńlá sùn ńlá kì í jí mọ́. Àṣé ikú làgbà, ikú lòpin ohun gbogbo. Ẹ káalẹ́ o. O bí èèyàn bá ń bá ya rẹ̀ ṣàwàdà lọ́wọ́, inú adùndùndùn, ara yá gágá, bá a bá tún rántí ikú ohun gbogbo asú ni. Òdòdó láyé kì í pẹ́ rẹ̀ dànù. Èké dáyé àásà délẹ̀ ibì kan. Ọ̀kánjúà ń dàgbà, ọgbọ́n ń rewájú. Ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú ọmọ Ádámọ̀ ń bàjẹ́. Bọ́ ọ bá gbọ́njú mọ bàbá rẹ, sọ ọmọ bàbá tó bí bàbá bàbá tó bí bàbá bàbá tó bí ọlọ́mọ. Bó ti wulẹ̀ kéèyàn ọ̀pẹ́ láyé tó, ọmọ tí ọmọ nínú ọmọ bá bí òní mọ̀ èèyàn. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin agbófinró, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin paramilitary, ẹ káalẹ́ gbogbo ẹ̀yin òǹṣèjọba, láti ìjọba àbílẹ̀ tí dé ìpínlẹ̀ tó fi dé federal, ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ ń wò. Baálé ilé tí ò bá mọye èèyàn tó ń bọ́ sólè létò fún abẹ́ ọ̀dẹ̀dẹ̀. Baálé ilé tí ò bá mọye èèyàn tí ń bọ́, ètò wo ló lè ní fún abẹ́ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀? Ẹ bá mi ṣe prógámù yìí ní ìgbà 12 nítorí lẹ́yìn Ọlọ́run náà ló kàn. Ibo lààbò tó péye wà, ẹ̀yin òǹṣèjọba wa? Ibo lààbò tó péye wà bí wọ́n bá bẹ́ ondidi inspector lórí fẹ́ù láì sórí adìẹ? Ibo lààbò tó péye wà tí ẹ bí, tí èsè méjì, tí èsè mẹ́ta, tí èsè mẹ́rin, tí èsè márùn, tí èsè mẹ́fà, tí èsè méje, tí èsè mẹ́jọ, tí èsè mẹ́sàn, tí èsè mẹ́wàá, tí wọ́n sì dáná sun wọ́n, tí wọ́n jóná gúrúgúrú. Wọ́n wọnú mọ́sálásí, wọ́n pààyàn ní mọ́sálásí. Ńbo lààbò wà? Wọ́n wọnú ṣọ́ọ̀ṣì, wọ́n tún pààyàn ní ṣọ́ọ̀ṣì. Níbo lààbò wà? Wọ́n fọ́ ọgbà ẹ̀wọ̀n tọ̀yọ́, wọ́n fọ́ ti Kogi, wọ́n fọ́ ti Yobe, wọ́n tún fọ́ ti ìpínlẹ̀ kí náà ń pèlú yìí, Jọ́ọ̀sì, Plateau. Ẹ má fi ìdọ́rọ̀ mi lálẹ́, ẹ jẹ́ àjọ wò ni. Ṣé ẹ rí ibi tọ́rọ̀ orílẹ̀-èdè yìí dé? Ó ti tó fún pàdé àpérò. Ẹni tí ń jọ́sìn lọ́wọ́ ò mọ̀ bọ́yá òun ó délé. Ẹni tó délé ò mọ̀ bó òun ó sunre.
èèyàn sùn orí ọ̀sọ́ pé kó jí ire báyìí nígbà tí ẹ̀fúùfù bá wọlé tó gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì ẹ dákun oníyẹ̀fun tá à ń pè ń fúláwà tí bá ń sakọ níta gbangba òye ni òye ẹ̀ka alẹ́ o Sultan ìlú Sókótó ó ké gbàjarè lórí ètò ààbò nǹkan dé èèkàn nínú ẹgbẹ́ àjùmọ̀ṣe onígbàgbọ́ òun náà tún fọn rere ó ké gbàjarè akọ́sù òsì mọ́ afẹ́wùrà gányán ẹ̀rù tí ẹ̀ bá wá àwọn ilé ìjọsìn ńláńlá ń tóbi wọ́n ń fẹ̀ wọ́n ń gbòòrò ìwà ọ̀daràn sì ń peléke sí bó o wá ní ká ti tọ́ báyìí àmọ́ ní ṣe oore-ṣe àní sí oore-ṣe o ṣẹ́ ìgbà 12 gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ohun yìí ẹ ṣí ẹ̀kọ́ dọ́dọ̀ ọba wọ́n jí ọba gbé tadétadé ẹ ṣí ẹ̀rẹ̀kọ́ dọ́dọ̀ ìjòyè àìmọye ìjòyè ló ti wà nígbèkùn ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn olórí ogun ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó sọ pé n tí ń bẹ ńlẹ̀ yìí ò kàn ún torí ẹni tí ó kàn lọ́la ẹni tó mọ̀ nínú wa ò sí béèyàn bá lówó tó lè fò tó lòun òrin lẹ́lẹ́ ń tóun táfẹ́fẹ́ bá sọwọ́ òdì ohun tó ń fò lófurufú tó bá di gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n tí Yorùbá wí ni wọ́n ní láálá tó bá lọ sókè ilẹ̀ ní sẹ́rí sí how many minutes online wọ́n dé ìmọ̀sùn lálẹ́ yìí o kó gbé bọ́dí ẹ̀ kó o mọ̀sùn rárá ni o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó sùn. 7 minutes. ẹ jẹ́ n wá èèyàn mẹ́ta tó bá mi share program yìí 12 times kí n kọ́kọ́ fìyún ṣe ìwọ fẹ́ràn mi èmi fẹ́ràn rẹ kákọ́ gbà rí orí torí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ò sí mọ́ ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó ti ń so ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ níjọ́un kò sí kíkan láàrin ìrèké ẹ wo ń táwa tá a gbénú ayé sọ ayé dà àwọn korúnni ọ̀rọ̀ ọ̀hún dò yìíká ni kò sí sinmi nípínlẹ̀ Niger wàhálà ń bẹ ní Kaduna ilẹ̀ Imo àwọn náà wọn ṣàsùn forí lẹ́sùn ká kálukú ọwá ń sá hílà hílo ṣẹ́gbọ́n tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Sokoto ọ̀rọ̀ tó bá mú didi gómìnà doríkodò tí chairman local government tí ìṣẹ̀lẹ̀ gbéṣẹ̀ ò lè jẹun tó bá mú odidi sultan bọ́ síta ó yẹ ká mọ̀ pé ó ti kúrò láwàdà dídáná sunlé yíyìnbọn pààyàn ọta àwọn ayìnbọn pààyàn kì í tán ọta òṣìṣẹ́ elétò ààbò ni ò tó nǹkan ọlọ́njọ́ nínú agbára rẹ tó fi ń jọ́lọ́hun ra orílẹ̀-èdè wa padà rà wá padà lórílẹ̀-èdè yìí nítorí bá a bá dákẹ́ tara ẹni bá ní dákẹ́ ni ẹ jẹ́ àjọ wò ọ̀rọ̀ kan bẹ́ẹ̀
lónìí tá a fi ṣe àkàwé ọ̀rọ̀. Ọgbọ́n wo ni ká dá sí ná? Níbo ni ká gbé gbà? Àti ṣerú èyí sí. Báwọn tó ṣe ẹ̀ bá ti wọlé jẹ́ ń gbọ́ o. Méjì ọ̀bọ lórí oorun o. 12 times bá mi ṣe program yìí. Ẹjọ́ fọ́n kábì náà wẹ́dà mi ò ní pẹ́. Èyí tí mo bá wá lálẹ́ yìí, níbo lààbò wà? Níbo ni ká máa sá lọ? Bíbélì ní ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ó wí fún Olúwa pé ìwọ ni ààbò àti odi mi. Gbogbo ẹ̀yin tí ẹ wà káàkiri àgbáyé, òǹbùrẹ́là ààbò ò ní sí kúrò lórí gbogbo wa. Ogun ò ní borí wa. Àní tójú ilẹ̀ mọ́lẹ̀. Yeah, that is the response that started coming. Daramola Folukemi said, I've shared it to 50 groups, sir. Daddy, please pray for me. Lórúkọ Jésù Olúwa, ayé ò ní faṣọ tó wọ̀ yà ọ́ ní wèrè. Irun ògo ò ní tán lórí ẹ. Ẹnì kejì dà. Adetiloye Morolake says, yes, I've shared 12 times, Daddy. Mo ń sọ bí wòlíì pé olóńgbò ayé ò ní gé ọ jẹ. Ẹnì kẹta ń kọ́. Ẹ gbọ́ mi dáadáa. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé even ká tó sọ pé kẹ́ share lẹ ti máa ń bá wa pín. Ibi ò ní wọlé tẹ́ wà. Ogun ò ní borí yín. Mo kàn ń wò ó. Bá a bá wọnú ìwé ìròyìn, àwọn nǹkan tí mórí fọ́ni òun ló pọ̀ lójú móhùnmáwòrán.